Aláṣọ́rí wọn ọ̀tàdọ́ka one day wọ́n lé mi lérè wọ́n ní bọ́lá làbí ọgbà wọ́n fún lẹ́sìn pé ìsámi ń da ìfẹ́ ara equality Olori Ebi Qibla wọ́n fún lẹ́sìn pé ọlọ́run ọba ìwọ lálábò mi sẹ́ you are my protector. Sheki ọlọ́run ọba ìwọ lálábò mi you are my protector. Akasho náà ló pè wáyé sá ó ṣe rẹ́kọ̀d ó ti kọjá wọ́n ṣàpìṣẹ́sọ̀n lè ní mi dá mi o ó pè súlẹ̀ mọ́nà ṣẹ́rìgì ẹ bá rí súlẹ̀ mọ́nà mi ẹ máa yí sámi ìrìn dáadégunlé o Akasho náà ló pè wá o. Èrú wà nílé mo bá ẹ̀dẹ́rù wà dégunlé èyàn dádúró súnmọ́lá mi onílù mi tó ń bẹ nílùú France dégunlé Akasho náà ló pè wá o. Wà appreciation wà rẹ̀ òkúnlé sá ó pè sílẹ̀ ìmọ̀nà mi bàbá àlìmọ́ ìbámu bàrákì mi àlàó wá. Lẹ́sẹ̀rí wa níbi ìdẹ́kùnlé Merinda mi bàbá ń bọ́lá wa lábẹ́ rí entertainment olùgbà ètò ń jẹ́ wá sí mi ọkọ̀ yé tí máa yé túndé ibà ni mo ṣe small boss mighty olùgbà ètò ń jẹ́ wá sí mi tí ẹ náà ò ní ìbàjẹ́ láyé Akasho náà ló pè wá o. Gbogbo ibi ìṣánilé bàbá Bọ́lá wa Ogun State láwa yìí ó ti rí Ediba lọ́dọ̀ jẹ́ wọ́n ní lákọ̀ọ́hún jọ wọ́n tún ní níbí gbogbo ẹni dẹ́kọ́lé Merinda mi ibi náà láwa bàbá Bọ́lá wa kò lè mú wàláhì kò lè mú agàdàgòdè kò lè mọ Ọlọ́run kò lè mú àṣàṣì ayé kò lè mọ Ọlọ́run kò lè mú. Mẹ́rin ni ṣèkìṣèkì mẹ́rin ni èèyàn mẹ́rin ló wá sílé ayé mẹ́rin ni. Michael Sabusi Akànní Adé ẹ̀gbọ́n O2 mẹ́rin ni èèyàn mẹ́rin ló wá sílé ayé mẹ́rin ni. Ẹni sì wọ́n wá sílé ayé òde ní ẹni tó sì wá sílé ayé òde jí o. Ẹni tó wá ilé ayé wá òòrùn ó lè ta ẹni tó wá wò nínú ayé ó dẹ̀rìn. Èmi ni o èmi ni èmi ni o èmi náà wá wò nínú ayé èmi ni wọ́n wò mí sówó sáwọn èmi ni wọ́n wò mí sálàfíà èmi ni wọ́n wò mí sẹ́mi gígùn èmi ni èmi ló sìn wá sí ilé ayé èmi ni olùgbà ìwáṣíù right entertainment ìwọ wọn wá wò nínú ayé ìwọ ni Akasho Mutiu ìwọ náà wá wò nínú ayé ìwọ ni. wọ́n lọ bá tẹ̀lé ọba tà ń ná
wọ́n bá tójoojúmọ́ wọ́n tí wọ́n fẹ́ ṣe lè ní okunlé sáyà kún wọn bábò òyìnbó bábò ìṣọ̀lá òun ọba. kó máa pariwo bàbá bọ́lá wa. Olori Ebi Qibla fújì rèé o gbogbo ẹ̀yin fámìlì wa gbogbo yín mo kí sínú ẹbí mi. ìbálò ọba ọba tani ọba tẹni ọba tọlá ìbá àfa tó ń bẹ ń bí ìbá pásítọ̀ tó ń bẹ ń bí o ìbẹ́lẹ́sẹ̀ yìí kọ́ àbáláyé ẹ má má mú mi lóhùn lọ. Kúnlé ìpẹ́sọ̀ mi wá ti di ìjọ àti pẹ́ èyàn ló mọ ká sí mú. Kúnlé mi ìpẹ́ ẹ̀gbọ́n Kúnlé mi ìrìnà tó ń jẹ́ kálámù ìsá. Mẹ́rin ni mẹ́rin ni mẹ́rin ni èèyàn mẹ́rin ló wá sílé ayé mẹ́rin ni. ẹni sì wọ́n wá sílé ayé òde ni. ẹni tó sì wá sílé ayé òde jì ẹni tó wá wò nínú ayé òde ta. ẹni wà lé ayé wà òràn òde rí. gbogbo àwọn táwa ní bí ẹ máa pariwo àwa ní àwa ní àwa ní àwa náà sì wá sí ilé ayé àwa ní àwa náà wá wò ilé ayé àwa ní wọ́n wá wò mí sówó sáwọn àwa ní wọ́n wá wò mí sálàfíà àwa ní ilé kíkọ́ 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 wọ́n wá wò mí àwa ní. ilẹ̀ Mutiu Akasho Akasho lórí ìrọ̀ brọ́dà mi ni akọ́là fọmọ olórí ìyá Akasho títí ni ó máa ṣe ìdúpẹ́. mo rẹ kọ́kọ́ ẹ̀fẹ́ sẹ́yìn gbogbo lórí tó ń bẹ ń bí pátápátá gbogbo yín mo kí. mo kí ẹ̀yin sí ìjábá wàhálà jí tájù. Woke Mofisa Baika, Warisa Qibla too. Olugbaye, Oko Yetunde, Oko Olugbala, Wala Sari Entertainment. Woke Shoba Inde, àwọn ya eleja Inde. Taima Kukale ho. MCO, Baba 50, Bore ko ga han bese yeso. Ẹ mọ̀ pé olórin pọ̀ nbí, ọ̀gá ń bẹ nbí. Mo wá ṣe bá àwọn kan kí n tó kọ́gà mi ọ̀gá mi ló kọ́ mi mẹ́ẹ̀ẹ́dẹ́gunlé ó ní pé ẹni tí ò tí ì jẹ nǹkan kan òun ló máa ń pọ́nlé jù Màláìkà ló kọ́ mi mẹ́ẹ̀ẹ́dẹ́gunlé dẹ́kunlé ká ọ̀hún tó sọ̀rọ̀ ògúnlé ẹ bá ń lùlù ní gbàngbà ní kọ̀rọ̀ ní gbàngbà ní kọ̀rọ̀ ní gbàngbà ní kọ̀rọ̀ èsì ni tó jọ lọ́rùn ò lè so. Ọgbọ́dọ̀ gun ó tún gbẹ́dẹ̀ bìtì kó. Kúnlé pressure. Ọgbọ́n dàgbà ó tún gbẹ́dẹ̀ àná. Kò sì dé sọ̀bọ̀ lọ́hùn òde gbọ́. Ẹ má sì dé tọ́bọ̀ lọ́hùn òde gbọ́. Kí ló wá sí òkú kalẹ̀? Olùlọ́mọ ẹlẹ́rù lọ́dọ̀ tó. Ṣé ìkẹta dé ẹ̀yìn so? Kúnlé Kúnlé. Ẹ̀yà jẹ́ ń gbowó lọ́wọ́ Kúnlé pressure kí n tó máa lọ. Mo ti gbà ti pẹ́. Kúnlé ìfẹ́ sọ̀rẹ́. Ṣọwọ́ Àyìndé ọmọ ìyá ẹlẹ́ja mo ti kí kọjá Akasho tó jẹ́ Mutiu wá Kúnlé pressure Kúnlé láti ẹ̀yẹ báwo ti ẹ̀sọ́ ìfẹ̀sọ̀ jẹ́ ìrírí ẹ̀ lọ Kúnlé pressure ẹ̀jẹ̀ Kúnlé wà á ti di ìjọ wà á ti pẹ́. Èyí ló mọ tó jẹ́ ká sùn mí. Kúnlé ìfẹsọ̀ yòóso. Kúnlé ìfẹsọ̀ sọ fún ọ bẹ́ẹ̀. Inú ògbọ́
orí mi wù ara mi sì yá mo dúpẹ́ báyé mi tí mo wá mi ò wáyé aláyé ọpẹ́ ló tọ́ orí mi wù ara mi sì yá mo dúpẹ́ kúnlé báyé mi tí mo wá mi ò wáyé aláyé ọpẹ́ ló kúnlé 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 ìrẹsọ̀ ló ń ná ọkọ̀ olú àtòsí ló ń ná ẹ̀gbọ́n kúnlé mi rìn dà yín sá èèyàn dídí wàá bọ́ọ̀gùn tó ń jẹ́ sáyidì mi bí ọ̀la mú mi ní mi ń gbọ́ná wàá kílẹ̀ gbogbo iṣẹ́ rí bí ọ̀la mú mi ní mi ń gbọ́ná kúnlé pẹ́sọ̀ orí mi hù ara mi sì yá mo dúpẹ́ báyé mi tí mo wá kò ṣàyé aláyé ọpẹ́ ló tó orí mi hù ara mi sì yá mo dúpẹ́ báyé mi tí mo wá mi ò wá MC yóò sọ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n lọ́lọ́dẹ ọlọ́gbọ́n lọ́lọ́dẹ ọmọ oníṣkì igi súnmọ́gi sóhun lọ́bọ̀ sóyọ̀ pákó sàbùsì àkànní adéwì àkọlà fọmọ olórí.